kó má jẹ́ pé Omowunmi ló máa pa bàbá Mohbad. Ọlọ́run ṣé ẹ rí lẹ́nu ọjọ́ mẹ́ta pé a lot of people wọ́n kàn ṣe kínní wọ́n kàn kúrò ní justice for Mohbad oníkálukú wọ́n ti rí ibi tó ń lọ sí ojú everybody ti clear ojú everybody ti là yàtọ̀ sí bọ́dà Yọ̀mí o bọ́dà Yọ̀mí ojú ẹ̀ ò clear o ebi ló ń pa mọ́nàmọ́ náà kú ebi ló máa pa bọ́dà Yọ̀mí kú tó fi ṣẹ́lẹ̀ tó fi lélẹ̀ tó fọmọ́lẹ̀ tó ń wá justice fòkù tó ti kú tó wá tún kọra pé òfin ṣé wọ́n bẹ bọ́dà Yọ̀mí kó fi gbogbo ilé ayé ẹ̀ lẹ̀ àwọn colleagues ẹ̀ lọ ń ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ọ̀la ni the next court hearing Omowunmi dẹ́rẹ̀ nísìn ẹ̀yin lẹ sọ di nǹkan tó di so kò anybody má complain bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ sọ Omowunmi di nǹkan tó di ọmọ yẹn ọmọ jẹ́jẹ́ ni kì í ṣọmọ burúkú kì í ṣolóṣó ilé ọkọ ẹ̀ ló wà kò bá yéèyàn jẹ́ kó ṣe nǹkan kan ibi tí Mohbad fi sí ló tí Mohbad ò bá kú àní mọ Omowunmi lọ́jọ́ tèmi àní mọ Omowunmi torí àmọ́ all the time tó fi wà pẹ̀lú Mohbad ta ló tẹ̀ ń jẹ́ bàbá Mohbad gan àmọ́ bàbá Mohbad jẹ́jẹ́ tiẹ̀ ló wà ẹ̀yin lẹ sọ́ di ẹ̀hàn náà sí tó jẹ́ pé òun ló wá ń gbọ́ṣẹ́ gbogbo yín of course she has kept quiet too long she has endured the bully too long ìgbà tó bá ti yá when she is now fighting back ó wá ń ṣọ́ọ̀kì gbogbo yín mo rí Yọ̀mí tó ń pariwo tó ń sọ pé Omowunmi ṣe mọ̀ pé the last time they release you òun lọ kó information fáwọn kìíní ni wípé this time they are going to carry you kò ní dáa fún ẹ̀yọ́ àwọn òun náà fẹ́ gbé take your evidence to court pé Omowunmi ló pa Mohbad ṣe rí nǹkan táwọn sọ yìí is very very simple àtijẹ àtimú ní odidi géńdé ọkùnrin géńdé Ọlọ́run tó máa ṣe kíni tó máa drag ọmọ ọlọ́mọ ní ìmọ̀ nǹkan tó kan Yọ̀mí tó kan every one of you nípa justice for Mohbad mi ò mọ̀ ẹ ti borúkọ ẹ̀ jẹ́ ẹ ti parọ́ mọ́ ẹ ti rárá bú fún ẹ ti tún ti lo Yọ̀mí tún ṣe é débi pé lo AI generated image ó fi AI generate image wípé ẹnu step ni Mohbad kú sí àwọn èèyàn wà nù léèyàn so ní gbogbo 15 people tó wà nù léèyàn kò sí anybody tó máa jáde pé bíbá ni Mohbad ṣé wọ́n lè silence wọn tó yẹn ni at least tọ́wọ́n bá tẹ̀ lè sọ fún ẹni wọ́n ṣáà ti sọ fún àwọn family wọn ọ̀rọ̀ á ti leak kò possible kí ló dé tó jẹ́ pé story Wùmí àti story nurse kò ṣe kí ni kò yàtọ̀ síra ó débẹ̀ ó bá Mohbad ó gún lábẹ́rẹ́ ó bí the same thing kò yàtọ̀ síra ọ̀la ní court hearing mọ nǹkan tọ́mọ́wùmí ṣe ni Omowunmi sọ pé ṣẹ́rí the last time pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe court hearing yẹn òun fẹ́ change it all over again now mo ní God bless you my darling ó ní òun máa launch CY àdìrẹ wípé òun máa launch àdìrẹ so that ní ọ̀la yẹn gangan ni bẹ́ẹ̀ ni kì í ṣẹ̀yìn nìkan lẹ máa mọ TikTok tẹ máa sá lọ TikTok tẹ bá ti kúrò court báyìí ẹ máa sá lọ TikTok náà ní ògo ayé yín mọ́ nǹkan tó bá sọ ń court ẹ máa wá lọ reframe ẹ lórí TikTok torí pé ẹ fẹ́ gba donation ó lóun fún ara nǹkan òun máa lò yín òun máa fi yín ṣe kí ni òun máa fi yín lọ́ọ̀nchì àdìrẹ òun mo ní yóò dáa fún ọ tẹ bá mọ̀ ṣe Wùmí náà mọ̀ ṣe tẹ bá mọ̀ ṣe Wùmí náà mọ̀ ṣe mo ń sọ kíní kan fún yín Wùmí cannot be confident enough she cannot be confident enough láti ṣe kí ni láti mọ̀ pé ọmọ yẹn ò kì í ṣọmọ Mohbad kó dẹ̀ máa galavant bẹ̀yẹn no kò possible Wùmí ò lè ní confidence ẹ tó yẹn ó mọ̀ pé gbogbo game tẹ́ ń play torí owó ni torí oúnjẹ ni torí nǹkan tẹ́ fẹ́ jẹ tí ò jẹ́ kẹ́ gbádùn rẹ̀ so Wùmí knows exactly what she is doing knows that gbogbo nǹkan tẹ́ kàn sọ wípé torí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ public ni ẹ̀yin gangan lẹ́ ń lo public lẹ́ ń lo sympathy tẹ́ ń lo fún public kì í ṣọmọ Wùmí ẹ̀yin gangan lẹ́ ń lo sympathy fún public torí pé ẹ fẹ́ gbowó lórí justice for Mohbad kì í ṣe it's not the other way around it's not the other way around ẹ̀yin fúnra ara yín lẹ́ ń lo sympathy tẹ́ fi ń gbowó lọ́wọ́ especially bàbá Mohbad ọmọ yẹn náà sọ pé for every court hearing òun náà bí blọọgì bá ṣe ń gbé yín sìn lòun náà máa gbé òun náà tóun náà máa tajà of course because owó lọ́ọ̀yà kì í ṣe owó kékeré náà for the past 3 years lọ́mọ yìí ti ní lọ́ọ̀yà ọmọ yìí ti ń lọ sí court
lẹ́ ń gbé nǹkan kan wá ẹ máa gbélé wá ẹ máa gbélé wá ẹ máa gbọ́ at the end of the day kò yọrí sí anywhere ẹ kàn ń gbowó public ní ẹ kàn ń manipulate public orí nǹkan tẹ́ fẹ́ jẹ ni tó bá yẹ pé iṣẹ́ káyọ̀mí lára ṣé Yọ̀mí máa jáde ó máa sọ fún wa pé ẹ̀hún fi iṣẹ́ òun lẹ̀ òun náà ń wá justice fókù tó ti kú tí ò family ẹ̀ tí ò mọ̀ rí ṣé Mohbad mọ Yọ̀mí rí ni nílé ayé nígbà tó wà nílé ayé in fact gan bàbá Mohbad gan ò láìkẹ́ bẹ́ẹ̀ ni Mohbad ò láìkẹ́ because bàbá ẹ̀ ti greedy jù bàbá Mohbad ti greedy jù kọ́mọ yẹn kọ́ máa kó wá kóun máa nà ni kò fẹ́ ṣiṣẹ́ that is just it that is why Mohbad stay away from them ọmọbìnrin tó tún fojú jọ ní kó tó di pókú ẹgbógun tí nísìnyí Wunmi is fighting back òkò tẹ bá sọ mọ́ pẹ̀lọpẹ́ máa sọ padà ní Wunmi fi ṣe ó lẹ̀ dá bẹ́ẹ̀ she is fighting back ó ní kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ ní jẹ́ tán lọ́wọ́ mo dẹ̀ that is good for her that is good for ṣe fẹ́ pọmọ lọ́mọ ni ọ̀tọ̀ ní lọ́ọ̀yà tó máa wá sórí social media tó máa parọ́ Wùmí ní NIN bíi 8 Wùmí ní kinní kan bíi 9 nísìn bàbá Mohbad you go feel every bit of everything tẹ́ ṣe sọ́mọ yẹn mi ò gbọ́dọ̀ gbọ́ pé any one of you ń pariwo torí kò sí nǹkan ẹ ti sọ pé ọmọ yẹn ti ṣe sex tape pé tape ẹ̀ leak ẹ ti gbé passport ẹ̀ jáde ẹ ti parọ́ mọ́ pé ó ní 5 NIN kò sí rọ́tẹ̀ ẹ̀ ti pamọ́ mọ́ Wùmí lórí social media kò sí rọ́tẹ̀ ẹ̀ ti pamọ́ so this is the time for her to ṣe kíni for her to defend herself for her to use you people to monetize gbogbo drama tẹ́ ẹ̀ ń fà fún yẹn she should monetize it for every court hearing tẹ́ bá lọ tẹ́ máa fò sórí social media tí blogs máa gbé yín wọ́n gbọ́dọ̀ gbóhùn náà òun náà gbọ́dọ̀ tọ́jà ẹ̀ náà ni torí ẹ̀yin lẹ gbé lọ sí court òun náà máa mèkì owó tó máa sọ fún lọ́ọ̀yà ṣọ́ọ̀fẹ́ lẹ pé gbogbo owó tó ń sọ fún lọ́ọ̀yà ni ọmọ tí gbogbo yín jà pé fẹ́ ṣe DNA lé lórí kí lọmọ yẹn jẹ for the past 3 years tí bàbá ẹ̀ ti kú school wo lọmọ yẹn lọ for the past 3 years tí bàbá ẹ̀ ti kú kò sí inú yín tó mọ̀ kò sí inú yín tó sọ pé kọ́mọ yẹn gba 10 kọ́bọ̀ Wùmí nìkan ló ń tẹ́kì ọmọ yẹn rẹ́ǹtì Wùmí oúnjẹ tọmọ ń jẹ skul tọmọ ń lọ kò sí inú yín tó sọ pé kí Wùmí gba 10 kọ́bọ̀ ẹ̀dẹ̀ ń kígbe DNA lójoojúmọ́ nǹkan ti ṣe yín ẹ̀dẹ̀ ń kígbe DNA lójoojúmọ́ nǹkan ti ṣe kí ni nǹkan ti ṣe yín èyí tẹ́ ẹ̀ gbádùn bàbá Mohbad welcome to Gaza bẹ́ẹ̀ ni welcome to Gaza kí Omowunmi kó san fún yín kó má tiẹ̀ wò ó ṣe fún yín kó díù pẹ̀lú yín dáadáa ìkà ní ọ̀dájú abiyamọ ní nǹkan tẹ́ máa jẹ́ ní ò jẹ́ kẹ́ ẹ gbádùn àgbàlagbà kì í ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yẹn àgbàlagbà máa ń tó lé ní wọ́n pọ̀ mọ́ ọmọ wèrè owó náà pa ṣèbí wọ́n ṣe autopsy fún Mohbad ìbò náà ti gun pa ń bẹ̀ ṣèbí gbogbo ara ẹ̀ lárí bọ́n ṣe autopsy ẹ̀ náà rìkọ́ọ̀dù gbogbo ara ẹ̀ gbogbo aláṣáre in fact it was TikTok live there was no mark on his body so ta ló gun pa ta ló pọ̀ mọ́ torí I don't understand wọ́n ṣe toxicology bóyá they say something they injected him there was nothing nísìnyí ẹ ti rí pé DNA kò sí ẹ̀mú ní DNA autopsy kò mú nǹkan jáde toxicology kò mú nǹkan jáde the next thing tẹ́ máa sọ DNA lẹ́tún wá wo kókó mọ́ wọ́n dẹ̀ ti sọ pé kẹ́ ṣe DNA yẹn lẹ́ẹ̀fẹ́ Nàìjíríà ẹ ní abroad ni ó yẹ ẹ lọ ṣe lá abroad ẹ tún sọ pé location tó mú wọn ò ṣe DNA bẹ́ẹ̀ you just be stalling and be stalling this case that is what they are doing they are just stalling this case and stalling this case I don't understand kò dáa náà nǹkan tí ò dáa kò lórúkọ méjì kò dáa ni I'm just stalling this case torí pé ẹ̀yin rówó gbà Wùmí ò rówó gbà gbogbo kìíní tẹ̀ ń ṣe iná àwọn èèyàn tó bá rí yín báyìí ẹ̀kọ́ ń lórí wọn níbi orí ọ̀bọ ẹ̀yin gbowó lórí justice for Mohbad torí ẹ̀ lẹ̀ ṣe fẹ́ kọ́ tètè close ẹ̀ tẹ̀síàfẹ́ máa lọ court if it's going to take 100 years court gan ló ráyè case tó yẹ kọ́ ti cancel kọ́ ti parí kọ́ ti close ẹ̀ ṣe kí tó court ṣe DNA kó ní kálukú lọ jókòó kí ló dé tí bàbá Mohbad ò fẹ́ kí court ṣe DNA Wùmí sọ pé kí court ṣe DNA so that it will be fair to everybody bàbá Mohbad sọ pé òun ló yẹ kán jẹ́ kóun ṣe DNA does it make any sense ó ní òun nìkan jẹ́ kóun ṣe DNA ibo náà ti ń ṣe yẹn ẹ jẹ́ kí court ṣe DNA kí oníkálukú kúrò ń bẹ̀ ta ló wá ń store justice for Mohbad nsìn ta ló wá ń da justice for Mohbad rú gbogbo yẹn kàn jáde ẹ̀kọ́ kèyí síta ibi tó bá ti dà yín lọ you are just like sheep ibi tó bá ti dà yín lọ náà ni gbogbo yín máa lọ Wùmí go and do the DNA bàbá Mohbad go and do the DNA bàbá Mohbad ni kó lọ do the DNA
ọ̀tọ̀ nìkan tí court ń sọ, ọ̀tọ̀ nìkan tó máa wá manipulate lórí social media torí pé they need to manipulate the public so that they will keep donating to them. Ọmọ yẹn náà dẹ̀ ti understand it sí pé they will keep spoiling her name. That is why she's not taking it anymore. They will keep spoiling her name. Torí ẹ̀ lọ́mọ yẹn ò ṣe take care anymore pé irú nonsense wo ni gbogbo eléyìí náà. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan? Irú nonsense wo ni gbogbo yẹn náà? Now she's giving it to you. Ọ̀rá for ọ̀rá ni. Ẹ̀gúsí fún ẹ̀gúsí, ọ̀gbọ̀nà fún ọ̀gbọ̀nà. Ó ti ń fún yín sìn bí ọ̀rá for ọ̀rá. Ẹ máa burú o, ẹ máa burú léèyàn. Ẹ máa burú léèyàn, ẹ máa burú lábíamọ. Mohbad kọ́ máa wò pé irú family wo lòun yá sí. Gbogbo yín wá kéyìn síta, Omowunmi bí báyìí. Yomi tún wá sọ fún ẹ pé they will arrest you again. Yomi won't be ẹ̀dá. Arrest her ni. When have they arrested Wunmi before? She was questioned. But when they were questioned, what treat her like suspect. They've questioned her, questioned everybody. There was nothing. This is not how court works. They don't work according to your feelings. They work according to fact and proof. That is one thing. Don't you care, Shishele Lori? If you people have fact and proof, ni ma boruko Wunmi jẹ́. The fact alone will let them arrest her. But the reason why they think boruko ẹ jẹ́ ni pé torí pé ní fact, but you want her to be wrong in the public opinion. Court of public opinion, let him judge it. But this is how we feel. Emowowa, I castigate Wunmi so that people will think that you are doing anything. You are not doing anything. Ola is another court hearing. Tabatun Adebe Baba Mohbad àti lẹ́tà ìbú tóun àti lọ́ọ̀yà ẹ̀ máa ń mú jáde. A tún mú lẹ́tà ìmí ìwà. Wọ́n ti fẹ́ ṣe kínní yìí o, Mohbad ló máa dàrú. Tó bá ti di gẹ́gẹ́ tó kàn ṣe, ó máa dàrú. Wo Omowunmi, lo wọ́n as you like. Use them. They've used your name to collect donation more than enough on this social media. It's your turn to fight back. Wọ́n ti lo orúkọ ẹ láti fi gba donation lórí social media. It's your turn now to start fighting back. If you don't fight back, wàhálà àti ẹnìyàn. You should start fighting back. Kí ló dé náà? Ṣé fẹ́ pa ọmọ yẹn ni? Ṣé fẹ́ pa ọmọ yẹn ni? Àwọn èèyàn má burú o. These people are very, very wicked. Ẹ má burú léèyàn. Ẹ má burú ní èèyàn o. Gbogbo gbàgbàgbàgbà ọmọ lọ́mọ. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ọmọ yẹn has gone through a lot. Ibi bí orí show kan ni mo já sí lánàá. Tó ń tún pọ̀ ọmọ yẹn tó ní olóṣó ni, olóṣì ni, aṣẹ́wó ló ń ṣe kiri, ọmọ ògbóró ni. Mo ní báwo ni Wunmi ṣe jẹ́ ọmọ ògbóró? Ẹ fún wa ní evidence ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà. Gbogbo obìnrin náà kúkú ń pè láṣẹ́wó. Obìnrin tó ọkọ ẹ̀ bá ti kú, wọ́n á lọ lóṣó ni. Obìnrin tó wá kúrò nílé ọkọ, kọ́ tiẹ̀ máa lu obìnrin yẹn gan nílé ọkọ kó kúrò ńbẹ̀, wọ́n á lọ lóṣó ni pé olóṣó ló fẹ́ lọ ṣe. Báwo ni Wunmi gbogbo evidence ẹ̀ sọ pé àṣànà ni transformer ni? Ṣé bá ti ń béèrè lọ́wọ́ àǹtí Bukky pé ẹ bá wa mú evidence ibì kan jáde, ó ṣàyẹ kó léyàn kan tó ń bá Wunmi sùn tẹ́ ẹ mọ̀. Kì í ṣe pé kankan máa parọ́ mọ́mọ́ lọ́mọ kẹ́ máa borúkọ ẹ̀jẹ̀ káàkiri. Ó yẹ kẹ́ lè fún wa at this point ní proof èèyàn kan tó ń bá Wunmi sùn tí a mọ̀. Kó dáa náà. Èyí fẹ́ máa make owó, ẹ fẹ́ máa borúkọ ẹ̀jẹ̀ make owó. Tóun náà bá business lòun dẹ́wà ń ṣe, òun ò tiẹ̀ rán yín. Tóun náà bá gbé business ẹ̀ sílẹ̀, ẹ máa sọ pé ẹ ṣó yẹ kó ṣiṣẹ́. Báwo ló ṣe fẹ́ sanwó lọ́ọ̀yà tí ò bá ṣiṣẹ́? Báwo ilé tó ń gbé báwo ló ṣe máa sanwó? Àbí ṣe rò pé anybody ń kówó fún Wunmi ni? Ṣe rò pé Wunmi jọ alátẹnujẹ bíi tiyín tó tẹ́ ẹ̀ fòkù ọmọ gba donation? Báwo ló ṣe máa sanwó fún lọ́ọ̀yà? Báwo ni kí ló máa fìdí Liam? Ibo ló ń gbé? Ṣó ti kọ́lé ni? Kò tí ì kọ́lé náà, òun náà rent ilé ni. Ó ń ṣe fíìmù sí i, ó ń tarun sí i, ó tún fẹ́ bẹ̀rẹ̀ sí ń tàdé rẹ̀. Bẹ́ẹ̀ ni she should use you people the way. In fact, she should spoil Baba Mohbad's name. Torí ìkà ni máa yẹn. Ṣé fẹ́ pa ọmọ ọlọ́mọ ni? Gbogbo DNA báyìí ó yẹ kán ti ṣe o. Baba Mohbad ló ń dá gbogbo ẹ̀ dúró tí ó fẹ́ tó ṣàfẹ́ kíkiní yẹn bọ́ sí negative. Nǹkan tó fẹ́ nìyẹn, kíkiní yẹn bọ́ sí negative. Ẹ̀dẹ̀ pé Wunmi gbélé. Kí ni wọ́n ti kó fún Wunmi sí? Kí ni ẹ rí tán kó fún Wunmi? Kí ni ẹ rí tán fún Wunmi? Ẹ̀yin ìka gbogbo yìí, ka ọ̀dájú gbogbo. Ó ga o. Ó ga fún yín o. Baba Mohbad nǹkan tó ju yín bá rí sìn, ẹ̀yin lẹ set ọmọ yẹn up for dragging.
ẹ̀rọ a máa fara mọ́ nǹkan tó ju yín bá rí sí bàbá Mohbad ẹ ṣe kí ni kẹ́ ẹ fara mọ́ because nǹkan tẹ́ ti fojú kínní rí ó ti tó more than enough ọmọ yẹn try Ọlọ́run mi wish on anybody nǹkan tí Wùmí fò tó là kọjá ọmọ kékeré ni now is she not 23, 24 ọmọ kékeré lọmọ yẹn now mi ò wish on my worst enemy kí gbogbo the whole country kan kẹ́yìn sí ẹ tẹpẹtẹpẹ àwọn kan tó ń ṣépè fún Liam bá Mohbad jókòó síbẹ̀ òun ṣe rádaràdà kiri it is well ṣá ẹ wo ẹ jẹyan yín ṣe ẹ ṣàjẹ́ ká mọ nǹkan tó bá gbá bọ̀ ní kóòtù lọ́la